àwọn ọmọ ọba yọ àwọn afọbajẹ lóyè ní ìpẹ̀tùmọdù lẹ́yìn tí wọ́n kọ̀ láti yọ ọba apẹ̀tùmọdù tí ìjọba ilẹ̀ Amẹ́ríkà rán lọ sẹ́wọ̀n kúrò lórí ìtẹ́. Ìdí rẹ̀ o tí ilé-ẹjọ́ ṣe kọ̀ láti gba béèlì afurasí 5 tó ṣèkọlù sí ṣọ́ọ̀ṣì Ọ̀wọ̀ níbi tí 40 èèyàn ti pàdé ikú òjijì. Iná agbára mọ̀nàmọ́ná tún kú pi jákèjádò Nàìjíríà sọ àwọn èèyàn sínú òkùnkùn lọ́jọ́rú Wednesday. Kò jọ rárá, ọba aláyé kan nílẹ̀ Yorùbá fárígá ó pe ẹni tó fara rẹ̀ jẹ Obi of Lagos lẹ́jọ́. Ìyá mi ti kú, òṣìṣẹ́ fẹ̀yìntì ni bàbá mi, mo ń fi ìwé ẹ̀rí NC ta pop-off kí gómìnà Adeleke tó gbà mí síṣẹ́. Olúwatómisìn Adéjùmọ̀ ló sọ̀rọ̀ jáde bẹ́ẹ̀. Olórí Olúwaṣìndáráyọ̀ nínú ayé tèmi ni oníròyìn yín. Ẹ gbọ́ àtúpalẹ̀ àwọn ìròyìn náà lẹ́kùnrẹ́rẹ́. You are welcome to Drive TV. If you're new to this channel, consider subscribing so you won't miss out any of our latest video. Ọ̀rọ̀ dojú ẹ̀. Àwọn ọmọ ọba yọ àwọn afọbajẹ lóyè ní ìpẹ̀tùmọdù lẹ́yìn tí wọ́n kọ̀ láti yọ ọba apẹ̀tùmọdù tí ìjọba ilẹ̀ Amẹ́ríkà rán lọ sẹ́wọ̀n kúrò lórí ìtẹ́. Níṣe ni ọ̀rọ̀ oyè apẹ̀tùmọdù ti ìlú ìpẹ̀tùmọdù ní ìpínlẹ̀ Ọ̀ṣun tó gba ọ̀nà míì yọ pẹ̀lú ìpàdé táwọn afọbajẹ àtàwọn ọmọ oyè ìlú náà ṣe. Ní ọjọ́ Ìṣẹ́gun ọjọ́ 9 oṣù kẹsàn-án ní ìpàdé wáyé láàrin àwọn afọbajẹ ìlú ìpẹ̀tùmọdù àtàwọn ọmọ ọba ìlú náà lórí ohun tí yóò wáyé lórí ọ̀rọ̀ oyè ọba ìlú náà. Tí a ò bá gbàgbé, a ó rántí pé láìpẹ́ yìí ní ilé ẹjọ́ kan ní orílẹ̀-èdè Amẹ́ríkà ju ọba Joseph Olóyèdé tó jẹ́ apẹ̀tùmọdù ìlú ìpẹ̀tùmọdù sí ẹ̀wọ̀n ọdún 4 fẹ̀sùn pé ó lu jìbìtì owó lásìkò tí àìsàn COVID-19 bá gbogbo èèyàn fínra. Báwọn kan ṣe ń béèrè pé ṣé ìtẹ́ náà yóò wà lófo tí ọba Olóyèdé yóò fi parí sáà rẹ̀ lẹ́wọ̀n ni, bẹ́ẹ̀ làwọn mìíràn ni wọ́n gbọ́dọ̀ yan ọba míì láti má jẹ́ kí ìtẹ́ ọba wà lófo. Èyí ló bí ìpàdé tó wáyé ní ọjọ́ Ìṣẹ́gun láàrin àwọn afọbajẹ àtàwọn ọmọọba ìlú ìpẹ̀tùmọdù láti mọ ohun tí ó kàn fún wọn. Olóyè Sunday Adédèjì tó jẹ́ asálù ìlú ìpẹ̀tùmọdù tó sì tún jẹ́ ọ̀kan lára àwọn afọbajẹ ìlú náà sọ fún àwọn akọ̀ròyìn pé oṣooṣù ni àwọn máa ń ṣe ìpàdé náà lórí ọ̀rọ̀ ọba náà. Wọ́n ní àwọn afọbajẹ 2 ló kù láyé nínú àwọn 4, àwọn 2 ti kú, ó kù àwọn 2. Olóyè Adédèjì ṣàlàyé pé àwọn ọmọ ọba sọ fún àwọn níbi ìpàdé náà pé àwọn kò fẹ́ àwọn mọ́ gẹ́gẹ́ bí afọbajẹ, pé wọ́n máa yan àwọn ẹlòmíràn láti rọ́pò àwọn. Ó ní ibi tí ọ̀rọ̀ dé dúró báyìí ni pé àwọn ọmọ ọba ni yóò yan ọba míì fúnra wọn. Ọ̀kan lára àwọn ọmọ ọba ìlú ìpẹ̀tùmọdù, Ọlábóyè Ayọ̀ọ́lá, sọ fún àwọn akọ̀ròyìn BBC News Yorùbá pé àwọn ìdílé méjèèjì, ìyẹn ìdílé Fágbémókùn àti Àríbílé tó ń jẹ oyè apẹ̀tùmọdù ló pe ìpàdé tó wáyé náà. Ayọ̀ọ́lá ní gbogbo àwọn ọmọ ọba ni wọ́n bínú tí wọ́n sì di ẹ̀bi bí wọn kò ṣe tí ì mọ odó tí wọn yóò da ọ̀run lásì lórí ọ̀rọ̀ oyè apẹ̀tùmọdù sí ru àwọn afọbajẹ. Ó ní èyí rí bẹ́ẹ̀ nítorí pé àwọn ọmọ ọba ti sọ fún àwọn afọbajẹ, pàápàá olóyè Sunday Adédèjì, láti kọ̀wé sí ìjọba ìpínlẹ̀ Ọ̀ṣun láti kéde ipò apẹ̀tùmọdù gẹ́gẹ́ bí èyí tó ṣòfò nígbà tí ìròyìn ti gbòde pé Amẹ́ríkà ti sọ ọba wọn sẹ́wọ̀n. Ó sọ pé olóyè Adédèjì kọ̀ láti ṣe èyí pẹ̀lú àlàyé pé àyàfi tí òun bá rí ìwé ẹ̀rí láti ilẹ̀ Amẹ́ríkà láti fi ìdí rẹ̀ múlẹ̀ pé lóòótọ́ ni ọba náà ti wà lẹ́wọ̀n. Ó ní èyí ló mú kí àwọn ọmọ ọba fi dìbò pé àwọn kò ní ìgbàgbọ́ nínú olóyè Adédèjì mọ́ gẹ́gẹ́ bí afọbajẹ ìlú ìpẹ̀tùmọdù tí òun náà sì gbà bẹ́ẹ̀ pé oyè asálù ni òun yóò máa jẹ, òun kò gbà láti jẹ afọbajẹ ìlú náà mọ́. Ó fi kún pé níbi ìpàdé náà ni wọ́n tún ti fẹnu kò pé àwọn kò ní ṣe ayẹyẹ ọdún ìpẹ̀tùmọdù tó máa ń wáyé ní ọdọọdún àyàfi tí wọ́n bá yan apẹ̀tùmọdù míì. Nígbà tí àwọn akọ̀ròyìn BBC News Yorùbá kàn sí kọmíṣánná fún ọ̀rọ̀ ìjọba ìbílẹ̀ nípínlẹ̀ Ọ̀ṣun, Dósù Babátúndé, sọ pé ìjọba ti bẹ̀rẹ̀ ìgbésẹ̀ láti béèrè fún ìwé ìdájọ́ lórí ọba Joseph Olóyèdé. Babátúndé ní láì ṣe pé àwọn rí ìwé ìdájọ́ láti ilẹ̀ Amẹ́ríkà, àwọn kò ní lè gbé ìgbésẹ̀ kankan lórí ọ̀rọ̀ náà. Wọ́n ní àwọn
ti kọ̀wé sí iléeṣẹ́ ilẹ̀ Amẹ́ríkà tó wà ní Nàìjíríà láti rí ìwé tí wọ́n fi ṣe ìdájọ́ ọba náà. Ifágbénusọlá Àtàndá tó jẹ́ aṣíwájú awo àgbáyé ṣàlàyé pé Ifá ló máa ń yan ọba ní ayé àtijọ́ láti mọ ọmọ oyè tí ọba kàn ní ìdílé kan. Ó ní ìgbà tí ojúsàájú bẹ̀rẹ̀ láàrin ilé sí ilé ní ìjọba gbé òfin kalẹ̀ láti ṣe òfin láàrin àwọn ìdílé tó ń jọba. Ó wòye pé lóde òní lẹ́yìn tí wọ́n bá ti yan ọba tán ó pọn dandan láti máa dá ifá fún ọba ní gbogbo ìgbà láti rí i pé àwọn tí wọ́n bá ń sà sí ọba kò ní wá sí ìmúṣẹ. Ó fi kún pé tí irúfẹ́ yìí kò bá máa wáyé fún ọba nígbà gbogbo kò sí bí ifá ṣe lè fọ rere tó lórí onítọ̀hún kó tó jẹ ọba. Ó ṣeé ṣe kí ìṣubú wà fún irú ọba bẹ́ẹ̀ lórí ìtẹ́. Aṣíwájú awo àgbáyé ní ohun tó wáyé ní ìlú Ìpètùmọdù gẹ́gẹ́ bí ìlànà ìṣẹ̀ṣe ṣe là á kalẹ̀ fún ẹni tó bá jẹ ọba kò yẹ kí ọba náà dé ipò mọ́ àti pé ó nílò láti ṣe ètùtù láti bẹ àwọn alálẹ̀ nítorí àbùkù ló ti kó bá ààyè náà. Ó ní ipò ọba jẹ́ ipò tó ní ṣe pẹ̀lú àwọn òrìṣà tó sì jẹ́ pé ó ní àwọn ìwà tí èèyàn gbọ́dọ̀ máa bá lọ́wọ́ ẹni tó bá di ipò ọba mú nílẹ̀ Yorùbá. Ìdí rèé o tí ilé-ẹjọ́ ṣe kọ̀ láti gba béèlì afurasí 5 tó ṣèkọlù sí ṣọ́ọ̀ṣì Ọ̀wọ̀ níbi tí 40 èèyàn ti pàdé ikú òjijì. Ilé-ẹjọ́ gíga tó ń gbọ́ ẹjọ́ ẹ̀sùn ìgbésùnmọ̀mí àwọn afurasí 5 tó ṣèkọlù sí ilé ìjọsìn kan nílùú Ọ̀wọ̀ nípínlẹ̀ Ondo lọ́dún 2022 ti kọ̀ láti gba béèlì àwọn afurasí náà. Ọjọ́ 11 oṣù kẹjọ ọdún yìí ní àjọ ọ̀tẹlẹ̀múyẹ́ DSS kó àwọn afurasí náà lọ ilé-ẹjọ́ fún ipa tí wọ́n kó nínú ìfẹ̀míṣòfò tó wáyé nínú ilé ìjọsìn St. Francis Catholic Church tó wà ládùúgbò Ọwálùwà nílùú Ọ̀wọ̀. Àwọn 5 ọ̀hún ni Idris Abdulmalik Omaize, Alkozim Idris, Jamiu Abdulmalik, Abdulhalim Idris àti Mọ̀mọ́ Otuo Abubakar. Àwọn wọ̀nyí ni wọ́n ń jẹ́jọ́ níwájú adájọ́ Emeka Nwite lórí ikú 40 èèyàn tó wáyé níbẹ̀ tó fi mọ́ àwọn tó lé ní 100 tó farapa. Ìròyìn ní ọmọ ẹgbẹ́ agbésùmọ̀mí Al-Shabab ní àwọn afurasí ọ̀hún. Lásìkò ìgbẹ́jọ́ náà ni adájọ́ Nwite dá ẹ̀bi wọn fún bẹ́ẹ̀lì nù lórí ẹ̀sùn tí wọ́n ń jẹ́jọ́ rẹ̀ látàrí bí ẹ̀sùn náà ṣe wúwo tó. Adájọ́ ní àwọn afurasí ọ̀hún lè lọ máa dúnkokò mọ́ àwọn ẹlẹ́rìí tí yóò jẹ́rìí takò wọ́n látàrí bí ẹgbẹ́ agbésùmọ̀mí tí wọ́n wà ṣe burú tó. Bákan náà ni ilé-ẹjọ́ ọ̀hún sọ pé òun kò lè fún wọn ní bẹ́ẹ̀lì nítorí ẹ̀rí tí àjọ DSS gbé ka iwájú òun nípa wọn kò kéré. Agbẹjọ́rò àjọ DSS ọ̀mọ̀wé Callistus Eze sọ níwájú ilé-ẹjọ́ náà pé ó ṣeéṣe kí àwọn afurasí ọ̀hún na pápá bora tí ilé-ẹjọ́ bá ṣèèsì fún wọn ní bẹ́ẹ̀lì látàrí bí ẹ̀sùn náà ṣe wúwo tó. Adájọ́ ní agbẹjọ́rò àwọn afurasí kò sọ̀rọ̀ tako ọ̀rọ̀ tí agbẹjọ́rò DSS sọ nípa àwọn oníbàárà rẹ̀ pé wọ́n lè sá lọ látàrí bí ẹ̀sùn tí wọ́n ń jẹ́jọ́ rẹ̀ ṣe wúwo tó. A ó rántí pé ọjọ́ 5 oṣù kẹfà ọdún 2022 ní àwọn agbébọn náà ṣèkọlù sí ilé ìjọsìn ọ̀hún nílùú Ọ̀wọ̀ tí wọ́n sì gbẹ̀mí èèyàn tó lé ní 40. Gómìnà ìpínlẹ̀ Ondo lọ́dún náà lọ́hùn-ún Rotimi Akechi Akeredolu sọ pé níṣe làwọn èèyàn náà mọ̀ọ́mọ̀ wá da ìlú abínibí òun rú tí wọ́n sì wá dá ẹ̀mí àwọn légbodò níbẹ̀. Ó lé ní 100 èèyàn tó farapa níbi ìṣẹ̀lẹ̀ náà. Lára àwọn tó farapa níbẹ̀ ni arábìnrin Atta Fọláyẹmí Margaret tó pàdánù ẹsẹ̀ rẹ̀ méjèèjì àti ojú kan. Ọjọ́ 4 oṣù kẹfà ọdún 2022 ni àwọn agbébọn kan ya wọ inú ṣọ́ọ̀ṣì St. Francis nílùú Ọ̀wọ̀ lásìkò tí ìjọsìn ń lọ lọ́wọ́ lọ́jọ́ àìkú Sunday náà. Wọ́n kọlu àwọn olùjọsìn tí èèyàn 40 sì pàdánù ẹ̀mí wọn nígbà tí ọ̀pọ̀ àwọn èèyàn míì sì farapa yánnayànna. Ìyàlẹ́nu gbà àti nǹkan òjijì ní ìkọlù yìí jẹ́ pàápàá nítorí pé ìròyìn nípa rògbòdìyàn kì í sábà wá láti ìlú Ọ̀wọ̀ bíi ti àwọn ìlú míì ní Nàìjíríà. Lóòótọ́ sì ni ìkọlù ti máa ń wáyé sí àwọn ilé ìjọsìn ọmọlẹ́yìn Kristi ṣáájú èyí tó jẹ́ ara ọ̀nà tí ẹgbẹ́ agbésùnmọ̀mí Boko Haram ń lò. Ìpakúpa tó wáyé ní Ọ̀wọ̀ sì jẹ́ kàyéfì fún ọ̀pọ̀ èèyàn. Ìjọba Nàìjíríà lábẹ́ ìṣàkóso ààrẹ Muhammadu Buhari gbàgbọ́ pé ikọ̀ agbésùnmọ̀mí Islamic State ló wà nídìí ìkọlù ọ̀hún àmọ́ àwọn ará ìlú kò gbà bẹ́ẹ̀ tó fi mọ́ gómìnà Rotimi Akeredolu. Oṣù díẹ̀ lẹ́yìn ìkọlù yìí ní ìjọba ìpínlẹ̀ Ondo kéde pé ọwọ́ tẹ àwọn afurasí tó lọ́wọ́ nínú ìṣẹ̀lẹ̀ náà. Ṣùgbọ́n láti ìgbà náà àwọn ará ìlú Ọ̀wọ̀ sọ pé àwọn kò gbọ́ ohunkóhun
nípa wọn mọ́. Nínú oṣù kẹjọ ọdún 2022 bákan náà ní ìròyìn tẹ àwọn akọ̀ròyìn lọ́wọ́ pé ọwọ́ iléeṣẹ́ ológun ti tẹ àwọn agbébọn tó ṣèkọlù sí ṣọ́ọ̀ṣì kan ní Ọ̀wọ̀. Olórí àwọn òṣìṣẹ́ aláàbò ọ̀gágun Lucky Irabor ló sísọ lójú ìṣẹ̀lẹ̀ náà lásìkò tó ń ṣe ìpàdé pẹ̀lú àwọn akọ̀ròyìn. Irabor ní kì í ṣe igi àwọn ológun nìkan ló dá igbó ṣe nídìí ọ̀rọ̀ náà, àmọ́ àwọn ṣe àṣeyọrí náà pẹ̀lú àjọṣepọ̀ àwọn iléeṣẹ́ agbófinró yòókù. Gómìnà Rotimi Akeredolu tó ń darí ìpínlẹ̀ Ondo nígbà náà àmọ́ tó ti di olóògbé báyìí pàápàá sọ pé lóòótọ́ ni ọwọ́ àwọn agbófinró ti tẹ àwọn agbébọn tó ṣọṣẹ́ sí ilé ìjọsìn nílùú Ọ̀wọ̀. Akeredolu ní bákan náà ni ọwọ́ àwọn agbófinró ti tẹ bàbá onílé tí àwọn agbébọn náà gbé ilé rẹ̀ ṣáájú ìkọlù náà. Ó ní àwọn agbófinró kò fi epo bọ iyọ̀ láti ṣe àwárí àwọn agbébọn tó ṣiṣẹ́ láabi nílùú Ọ̀wọ̀ náà. Kò jọ rárá, ọba aláyé kan nílẹ̀ Yorùbá fárígá ó pe ẹni tó fara rẹ̀ jẹ Obi of Lagos lẹ́jọ́. Orí adé kan nípínlẹ̀ Ọ̀ṣun Olúkòsì ti Ìlúkòsì Ìjẹ̀ṣà ọba Ọmọ́tóyọ̀sí Báyọ̀ Akínlẹ́yẹ ti fárígá lórí ìgbésẹ̀ tí ọkùnrin ẹ̀yà Ìgbò kan Chibuike Azubike ṣe fẹ́ fi ara rẹ̀ jẹ oyè Obi of Lagos. Ọba Akínlẹ́yẹ pín fọ́nrán tó ti fi ìbínú rẹ̀ hàn lórí ìkéde tí Obi of Lagos gbé síta láti fi kéde ìfinijoyè rẹ̀ ní agbègbè Amúwo Ọ̀dọ̀fin nípínlẹ̀ Èkó. Ó ní òun yóò pe Obi ọ̀hún lẹ́jọ́ tí òun yóò sì tún dá ọ̀rọ̀ náà sílẹ̀ nínú ìpàdé lọ́balọ́ba. Ó ní òun ti ké sí àwọn ikọ̀ òun pé kí wọ́n pe ọkùnrin kan tí orúkọ rẹ̀ ń jẹ́ Chibuike Asibuke tó ń pe ara rẹ̀ ní Obi of Lagos lẹ́jọ́ tí òun ó sì tún dá ọ̀rọ̀ náà sílẹ̀ lásìkò ìpàdé àwọn lọ́balọ́ba tó ń bọ̀ lọ́jọ́ Ẹtì Friday. Ọba Akínlẹ́yẹ kọ ọ̀rọ̀ náà sójú òpó ayélujára Twitter rẹ̀ pé ìwà yìí tako àṣà àwọn tí kò sì ní lọ bẹ́ẹ̀. Ọ̀rọ̀ bẹ́yìn yọ fún Obi of Lagos tó fẹ́ jọba lẹ́kọ̀ọ́ tó fi ó lé ní bílíọ̀nù kan náírà 1.5 billion naira kọ́ ààfin rẹ̀. Iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Èkó ti náwó gan ọkùnrin ọ̀hún tí orúkọ rẹ̀ ń jẹ́ Chibuike Azibuke fún bí ó ṣe fi ara rẹ̀ jẹ oyè tó sì ń pe ara rẹ̀ ní Obi ti ìlú Èkó. Azibuke ẹni ọdún márùndínláàádọ́rin ni ọwọ́ tẹ̀ pẹ̀lú èèyàn mẹ́ta lásìkò tí wọ́n fi ara wọn jẹ oyè ní ìlànà tí kò bá òfin mu. Iléeṣẹ́ ọlọ́pàá ní ìgbésẹ̀ yìí wáyé lẹ́yìn tí ó dàbí pé ìfinijoyè fẹ́ dá wàhálà sílẹ̀ láàrin àwọn ọ̀dọ́ lórí ayélujára. Azibuke ẹni tó wá láti ìlú Obodo Ikù ní ìjọba ìbílẹ̀ Àríwá Ìdí-Àtọ̀ nípínlẹ̀ Imo ní ọwọ́ ti tẹ̀ pẹ̀lú olóyè Chibuzo Ani ẹni ọdún mẹ́tàdínlọ́gọ́ta 57, olóyè Martins Nwaudika ẹni ọdún márùnlélọ́gọ́ta 65 àti Ikechukwu Franklin Nnamdi ẹni ọdún mọ́kànlélógójì 41. Kọmíṣánná fún iléeṣẹ́ ọlọ́pàá Ọlọ́ndàrẹ Jimoh nínú àtẹ̀jáde tí iléeṣẹ́ ọlọ́pàá fi léde ní kété tí ọlọ́pàá gbọ́ sí ìṣẹ̀lẹ̀ náà ní iléeṣẹ́ ọlọ́pàá gbéra lọ sí agbègbè náà. Ó fi kún pé ìwádìí ti bẹ̀rẹ̀ tí àwọn afurasí náà yóò sì fojú ba ilé-ẹjọ́ láìpẹ́. Jimoh tún wá ṣèkìlọ̀ fún àwọn aráàlú. Ó tako ìgbésẹ̀ àwọn èèyàn tí wọ́n ń fi ọ̀nà ẹ̀bùrú gba àṣà tó sì tún fi kún pé ìwà yìí tako òfin orílẹ̀-èdè Nàìjíríà tó sì lè da àlàáfíà ìlú láàmú. Kì í ṣe ìgbà àkọ́kọ́ tí irúfẹ́ ìṣẹ̀lẹ̀ yìí yóò wáyé nípínlẹ̀ Èkó nìyí. A rántí pé ọwọ́ tẹ ọkùnrin tí orúkọ rẹ̀ ń jẹ́ Frederick Nwajago tó pe ara rẹ̀ ní Eze Ndigbo tí agbègbè Ajao Estate nípínlẹ̀ Èkó. Ìjọba ìpínlẹ̀ Èkó gbé Eze Ndigbo tí agbègbè Ajao Estate Frederick Nwajago lọ sí ilé-ẹjọ́ lórí ẹ̀sùn ìgbésùnmọ̀mí. Ẹ̀sùn 9 ọ̀tọ̀ọ̀tọ̀ ni wọ́n fi kan afurasí náà ní ilé-ẹjọ́ gíga tó wà ní agbègbè Tafawa Balewa Square lẹ́kọ̀ọ́. Lára ẹ̀sùn náà ni pé ó ń hu ìwà ìgbésùnmọ̀mí, ó kópa nínú ìgbésùnmọ̀mí, ó ń ṣe ìpàdé pẹ̀lú ẹgbẹ́ tí ìjọba ti fòfin dè, ó gbìyànjú láti ṣe ìrànlọ́wọ́ owó fún ìgbésùnmọ̀mí àti pé ó múra láti hu ìwà ìgbésùnmọ̀mí nílùú Èkó. Iná agbára mọ̀nàmọ́ná tó kú pi jákèjádò Nàìjíríà sọ àwọn èèyàn sínú òkùnkùn lọ́jọ́rú Wednesday. Iná agbára mọ̀nàmọ́ná tó kú pi mọ́ àwọn ọmọ Nàìjíríà lórí lọ́jọ́rú Wednesday lẹ́yìn tí ìtàkùn iná mọ̀nàmọ́ná àpapọ̀ tún kọ iṣẹ́ sílẹ̀. Nǹkan bíi aago 11 òwúrọ̀ ní ìtàkùn iná mọ̀nàmọ́ná náà dákú gẹ́gẹ́ bí àwọn iléeṣẹ́ mọ̀nàmọ́ná lórílẹ̀-èdè Nàìjíríà ṣe sọ. Iléeṣẹ́ apínnáká mọ̀nàmọ́ná
Èkó Electricity Company àti ti Abuja Electricity Distribution Company ṣàlàyé ọ̀rọ̀ yìí lójú òpó ayélujára Twitter wọn. Àjọ AEDC ṣàlàyé pé ìkọṣẹ́sílẹ̀ ìtàkùn iná mọ̀nàmọ́ná náà wáyé láwọn agbègbè kan nílùú Àbújá ní nǹkan bíi aago 12 kù ìṣẹ́jú 26 ní ọjọ́rú Wednesday. Iléeṣẹ́ mọ̀nàmọ́ná náà sọ pé àwọn ti ń ṣiṣẹ́ láti rí i pé iná agbára mọ̀nàmọ́ná padà bọ̀ sípò. Àlàyé tí wọ́n ṣe sínú àtẹ̀jáde tí wọ́n fi síta náà ni pé kí àwọn èèyàn jọ̀wọ́ ìdákúrekú iná mọ̀nàmọ́ná tó wáyé lọ́wọ́ yìí ṣẹlẹ̀ nítorí àìsí iná mọ̀nàmọ́ná láti orí ìtàkùn iná mọ̀nàmọ́ná àpapọ̀ ní nǹkan bíi agogo 11 kọjá ìṣẹ́jú 23 òwúrọ̀ ọjọ́rú. Èyí sì ṣàkóbá fún ìpèsè iná mọ̀nàmọ́ná káàkiri agbègbè. Ó wá fi dá àwọn oníbàárà rẹ̀ lójú pé iṣẹ́ ń lọ ní ìfọwọ́sowọ́pọ̀ pẹ̀lú àwọn tó yẹ láti dá iná padà lẹ́yìn òsọ̀kà tí ìtàkùn iná mọ̀nàmọ́ná náà bá ti padà ṣiṣẹ́. Iná agbára mọ̀nàmọ́ná tún paná pi jákèjádò Nàìjíríà. Iléeṣẹ́ apínnáká EKEDC ní tirẹ̀ sọ pé àwọn kò tí ì lè sọ pàtó ohun gan tó fà á bí ìtàkùn àpapọ̀ iná mọ̀nàmọ́ná náà ṣe tún kọ̀ṣẹ́ sílẹ̀. Ọ̀pọ̀ ìgbà ní ìtàkùn iná agbára mọ̀nàmọ́ná àpapọ̀ ní Nàìjíríà ti dákú láàrin ọ̀pọ̀ ọdún sẹ́yìn tó sì sọ àwọn ọmọ Nàìjíríà sínú òkùnkùn bírímù. Bí ó tilẹ̀ jẹ́ pé àwọn aláṣẹ sọ pé àwọn ń sa gbogbo ipá láti wá ojútùú ọ̀nà àbáyọ síṣòro ìpèníjà náà. Ìyá mi ti kú, òṣìṣẹ́ fẹ̀yìntì ni bàbá mi. Mo ń fi ìwé ẹ̀rí NCE ta pop-off kí gómìnà Adeleke tó gbà mí síṣẹ́. Olúwatómisìn Adéjùmọ̀ ló sọ̀rọ̀ jáde bẹ́ẹ̀. Yorùbá bọ̀ wọ́n ní orí tí yóò lani ní gbé aláwo oore kò ní. Lọ́jọ́ tí èèyàn yóò bá sì pàdé olóore gágá ni ara yóò yá. Bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ rí fún obìnrin kan, Olúwatómisìn Adéjùmọ̀, ẹni tó ń dín ohun ìpanu pop-off tà tí kò sì ṣe ìmẹ́lẹ́. Àmọ́ lọ́jọ́ kan ni orí rẹ̀ gbé pàdé olóore rẹ̀ tí í ṣe gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun Adémọ́lá Adélékè lásìkò tí wọ́n ń ṣe ìwọ́de ojú pópó kan nílùú Òṣogbo. Bẹ́ẹ̀ sì ni Àjùmọ̀bí òkan tàánú ẹni Olúwa bá rán sí ni ní ṣe ni lóore. Gómìnà Adeleke ra gbogbo pop-off tí obìnrin náà gbé sórí ní 50 náírà 50,000 naira lásìkò ìwọ́de ojú pópó náà. Àmọ́ èyí kò tán síbẹ̀, ṣe ni gómìnà tún fún obìnrin oní pop-off náà níṣẹ́ ìjọba torí Olúwatómisìn náà ní ìwé ẹ̀rí olùkọ́ onípò kìíní NCE lọ́wọ́. Iṣẹ́ aláṣẹ̀sì ni gómìnà fún obìnrin yìí nílé ìjọba ìpínlẹ̀ Ọ̀ṣun tó wà nílùú Òṣogbo. Lásìkò tó ń bá àwọn akọ̀ròyìn sọ̀rọ̀, Olúwatómisìn sọ wípé ọdún 4 sẹ́yìn ni òun ti pàdánù ìyá òun. Láti ìgbà náà ó nira fún òun láti tẹ̀síwájú torí òun kò ní iṣẹ́ lọ́wọ́. Ó ní òun forí tì í. Lóòótọ́ ni bàbá òun jẹ́ òṣìṣẹ́ ìjọba, àmọ́ òun náà ni òun tiraka láti tọ́jú wọn. Ṣọ́ọ̀ṣì tí òun lọ ni òun ti pàdé ìyá kan tó gba òun tọwọ́ tẹsẹ̀ gẹ́gẹ́ bí ọmọ. Ó ní aláṣẹ ni màmá náà, tí wọ́n bá sì ti gba iṣẹ́ aláṣẹ wọ́n máa ń mú òun dání, òun sì máa ń tẹ̀lé wọn. Owó iṣẹ́ aláṣẹ yìí ni òun tẹlẹjọ títí tí òun fi wá bẹ̀rẹ̀ sí ní dín pop-off tà. Ó ní òun máa ń gba àwọn èròjà pop-off yìí ni tí òun bá ti ta ọjà tán òun máa ń lọ dá owó náà padà. Olúwatómisìn Adéjùmọ̀ sọ síwájú fún àwọn akọ̀ròyìn pé òun ní ìwé ẹ̀rí olùkọ́ NCE lóòótọ́ tí òun sì ti ṣe iṣẹ́ tíṣà rí níbi tí òun ti ń kọ́ A for apple. Nígbà tí òun jókòó tí òun ṣe ìṣirò pé tí òun bá gbé igba pop-off yìí ohun tí òun máa rí níbẹ̀ yóò ju ti owó tí òun rí nídìí iṣẹ́ olùkọ́ lọ. Ó ní lọ́jọ́ tí òun pàdé gómìnà kì í kúkú ṣe gómìnà ni òun wá lọ, òun lọ ta pop-off níwájú ilé ìjọba ní Abèrè nílùú Òṣogbo ni. Arábìnrin náà ní kò pẹ́ tí òun dé ibẹ̀ ni àwọn èèyàn ń yọ̀ mọ́ wọn. Bẹ́ẹ̀ ni òun náà bẹ̀rẹ̀ sí ní yọ̀ mọ́ wọn tí òun sì ń pariwo ìmọ́lẹ̀ Adeleke. Bí gómìnà Adeleke ṣe pé òun nìyẹn, wọ́n béèrè ọjà tí òun gbé sórí tí í ṣe pop-off, wọ́n fún òun ní 50 náírà 50,000 naira tí wọ́n sì pe òun wọlé. Ó ní gómìnà béèrè ìbéèrè lọ́wọ́ òun pé ṣé òun lọ sílé ìwé nígbà tí wọ́n sì rí i pé akẹ́kọ̀ọ́ jáde ilé ìwé gíga ni òun. Níṣe ni wọ́n fa òun lé kọmíṣánná Ajé Ìgbé Olúṣọjí lọ́wọ́. Arábìnrin náà ni wọ́n ti gba àwọn ìwé ẹ̀rí òun, wọ́n ti ṣe àkọsílẹ̀ nípa òun. Àmọ́ lọ́wọ́lọ́wọ́ báyìí
Olúwatómisìn ti gba ìwé ìgbanisíṣẹ́ lọ́dọ̀ ìjọba ìbílẹ̀ Ọ̀ṣun gẹ́gẹ́ bí ìròyìn tó tẹ̀ wá lọ́wọ́. Ó gba àwọn ọ̀dọ́ akin ẹgbẹ́ rẹ̀ nímọ̀ràn láti má ṣe tijú iṣẹ́ tí wọ́n ń ṣe níwọ̀n ìgbà tí kò bá ti lòdì sí òfin ìjọba tàbí ìlànà Ọlọ́run. Ó gba àwọn akẹgbẹ́ rẹ̀ nímọ̀ràn láti lọ kọ́ iṣẹ́ ọwọ́ torí àtẹ́lẹwọ́ ẹni kì í tan ní jẹ. Bákan náà ló ní ohun tó kù òun kù báyìí ní láti ran bàbá òun tó jẹ́ òṣìṣẹ́ fẹ̀yìntì lọ́wọ́ àti àbúrò òun. Olórí Olúwaṣìndáráyọ̀ nínú ayé tèmi ni oníròyìn yín. Ẹ ṣé púpọ̀ fún gbígbọ́ àti wíwò tí ẹ̀ ń wò wá. Etí tí ẹ̀ fi ń gbọ́ wa kò ní di, ojú tí ẹ̀ fi ń wò wá kò ní fọ́ láṣẹ Elédùmarè. Yóò sì dára fún yín.